àwọn alákatakí tí ń bẹ lù yìí tí ìsìláàmù tí wọ́n ti lè ju tẹgbẹ́ lọ tó jẹ́ pé gbogbo nǹkan ni bídíà, gbogbo nǹkan ni ẹbẹ́sẹ̀, gbogbo nǹkan ni ọ̀dà. Ẹ̀dàkùn tó báyìí pé bá ti jòkó yìí, táwọn ìyá olóríire jòkó yìí, táwọn bàbá olóríire jòkó yìí, táwọn àfẹ́ elérire jòkó yìí, tó ṣe pé àdúrà lẹ̀ ń ṣe látàárọ̀ tẹ́ẹ̀kún ṣe wá sí, tó ṣe pé tá a bá ṣe eléyìí tán àmírù ṣebí oúnjẹ lókùtà jẹ, ṣebí kò sọ tí ń bi nǹkan tá a fẹ́ mú bí, ṣebí kò sí gbó níbi nǹkan tá a fẹ́ mú bí, ṣebí ànírẹ́ ni tí ó mu ògógóró ń bí, á jẹun á dẹ̀ mú mi, á mú mineral, á mú juice. Kò sí nǹkan kan tó tako eléyìí afẹnitẹ́rì rẹ̀ ọba pé gbogbo ẹni tó wá bí tó jẹun ni ó ṣàdúà, gbogbo ẹni tó. Ó jẹ́ ká mọ̀ pé dájúdájú fún mímọ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ ìlú ẹ̀sìn ni, ìlú tó sì gbọ́ súnà yé ni. Òsì súnà kankan tó gbélé ká ń tẹ̀lé lọ kí òkú wa ó kú ká ṣe fìdáwù níjọ́ mẹ́jọ. Bàbá tẹ̀yẹ tán kọ́ bá ti 41 days irú eléyìí tá ń tẹ lónìí. Ká jòkó ká ṣe àdúà, ká fún àwọn èèyàn jẹ, ká fún àwọn èèyàn mu ní ìbámu pẹ̀lú ọ̀kan náà àwọn àlùfáà ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n rán wa létí pé al-mawtu lil-insani. Al-qabru lil-mawti lil-insani huwa at-tariqu lil-maqari ath-thani. Fihi yakunu al-fahsu an-imani litakhruja ruhu ila al-jinani. Likay yamisa al-mu'minu saduqu min. Pariwo pé Allahu Akbar. Isikana qabla lam yabi. Idha tawalla an-nasu ba'da dafni. Ruddat ilayhi ruhu lil-badani. Fadawi munkar wa nakir. Ẹ máa sáré ó tẹ̀lé. Wasifu ma bayna al-wara shahiru. Wa yukirani وبعد ما يكود يسألني ربي ودينه سليما وأن به إليه يجيبا إلى بل يفتن سبها مؤمن وأربعين ذو النفاق يفتن لسجا قد كانت الصحابة يرون إتياما له استحبابا إذا تولى الناس بعد الدفن. Dákun sọ pé Allahu Akbar. Allahu Akbar. Wọ́n fẹ́ fi yé ẹ̀yin ọmọ àwọn ọmọ ìyá wa Síkírátù àwọn dà. Àwọn dà. Ẹ pariwo sí Allahu Akbar. Allahu Akbar. إذا تولى الناس بعد الدفن ردت إليه روح للبدن. Ẹ̀yin ọmọ ìyá wa Síkírátù àìbámọ̀ àtàláwìjẹ́jẹ́ àti aláwìjákè tí wọ́n bá sọ fún yín pé kí ni ìtumọ̀ 41 days ẹ sọ fún wọn pé 41 days ní ìtumọ̀ nínú Islam ó sì nítumọ̀ fún àwọn òkú wa. Ìdí tó fi nítumọ̀ ni pé ìsátawọ́lẹ̀ náà ṣùgbọ́n àdàdà fún ní rùdátì lẹ́yìn rúrú lílíbádá ní. Níjọ́ tí òkú bá kú bí a ń ti kú yìí, tá a bá wá gbẹ́ kòtò tá a sìnkú tán, tí gbogbo àwọn tí wọ́n sìnkú tí wọ́n ti padà lẹ́yìn òkú rùdátì lẹ́yìn rúrú lílíbádá ní. Àwọn tí wọ́n sì kú wọn ò ní tí ìgbé ẹsẹ̀ mẹ́ta mẹ́rin ní sàárè. Ọba mi ó pa màláíkà láṣẹ pé ẹ dá ẹ̀mí padà sí ara òkú yẹn. Tẹ́lifẹ̀ ti sì yá yín tán tẹ́ kúrò ní sàárè yẹn kí ẹsẹ̀ tẹ́ ń gbé yẹn ìyá ń gbọ́hùn ẹsẹ̀ yín pé àwọn ọmọ mi ni wọ́n ń lọ yìí wọ́n ò tiẹ̀ lè dúró tì mí mọ́. Wàdà orí mú nǹkan wà ná
ti dá ẹ̀mí padà sára ìyá wa Síkírátù níjọ́ náà, lẹ́yìn pé wọ́n dá ẹ̀mí padà sára rẹ̀, àwọn màláíkà tí wọ́n burú, tí wọ́n máa ṣe aburú fún ẹni ó bá ṣe búburú láyé, wọ́n wá jáde. Àwọn náà ní Nàkírì àti Mùnkárà táwọn afá máa ròyìn wọn fún wa yẹn. Fọ́tò wọn, àwòrán wọn ní rírí, kò síbẹ̀ yẹn tẹ̀lé láyà tó tẹ́rù òníbà. Wọ́n wá yọ sí òkú lẹ́sẹ̀ kan tí ẹ̀yin tẹ́ sìnkú bá ti kó bẹ̀ tán. wàyẹ̀ ní ara nìyí. Wọ́n jágbe mọ́ pé Síkírátù wàyọ̀ kìrìn dání. òun náà gbọ́n yóò fẹ́ dìde lẹ́ẹ̀kan náà, wọ́n wá fọwọ́ gbé jòkó pé jòkólẹ̀. Sàárè tẹ́ ṣe gbọ́rọ̀ yẹn tẹ́ ná ìyá sí yẹn kọ̀ wá nílé súnbẹ̀ mọ́, yóò kárí yẹn wá gbà láti jòkó wọ̀nyí ìdáni yìí. wàyọ̀ kìrìn dání. Wọ́n jẹ ìdí rẹ̀ mọ́lẹ̀ pé jòkó. bàbá dàgbà yẹ kí odò yẹn ṣe aláyé. Bàbá jòkó tán, wọ́n wá pariwo mọ́, wọ́n pe ọkọ rẹ̀ pé Síkírọ̀. Yóò dáhùn, wọ́n wá sọ fún pé ìbéèrè dé, abẹ̀rẹ̀ sí fẹ́ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ nípa tó lò láyé kó tó wá bí. Wọ́n máa bìyà wa Síkírá pé ta ni Ọlọ́run ọba rẹ̀ tó ń sìn jọ́tọ̀ ń bẹ láyé. Èsì wọn ni ó wí, yóò ní Allah. Allah. Tí wọn náà bá fẹ́ ríru èsì bẹ́ẹ̀ fọ̀, pariwo pé Allah. Allah. Wàdíìnì sẹ́límà. Wọ́n bí ìyá wa Síkírá, tó yẹ pé ìyá tiẹ̀ náà ti kú wọ́n bí, tó yẹ pé bàbá rẹ̀ ti kú wọ́n bí arọ́bì í. Arọ́bì í. Wàdíìnì sẹ́límà. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé ajá Síkírá, ẹ̀sìn wọn ló ń sìn nígbà tó ń bẹ láyé. Yóò dá wọn lóhùn lẹ́ẹ̀kan náà pé Islam. Tó wọn náà bá fẹ́ dáhùn rẹ̀ níjọ́ náà, ìwọ náà dáhùn nísìnyí pé Islam. Wàá yujiba. Yorùbá Ànábì kí n gbọ́ dáadáa. Sallallahu alayhi wa sallam. Wa annabi yìí likay. Wa annabi likay yujiba. Ẹ̀yà bá wọ́n tún wá bí ìyá wa Síkírá, wọ́n ní tálà nábì rẹ̀. Tálà nábì tó gbà fún ẹ̀yin tẹ́ Yorùbá Ànábì wọn ẹ̀sẹ̀ rí rẹ̀. Sallallahu alayhi wa sallam. yìí. Wa annabi likay yujiba. Wa annabi likay yujiba. Ìyá wa Síkírá yóò tún dá wọn lóhùn, yóò ní ànábì mi ìtọ́jà náà Muhammad lọ. Sallallahu alayhi wa sallam. Tí wọn náà bá fẹ́ rí dáhùn ní dáhùn fún Yorùbá Ànábì kí n gbọ́ dáadáa. Sallallahu alayhi wa sallam. Wàkílà. Bẹ́ẹ̀ni yóò sábà sábà àmọ́ òmìnirun. Ìtọ́fà ìdí 41 days ni o. Wàkílà. Wàkílà. Bẹ́ẹ̀ni yóò sábà sábà àmọ́ òmìnirun. Nítorí abẹ́ clear rẹ̀ ni pé àwọn alákatakí ti ń bẹ̀ẹ́ lù yìí. Tí Ìsìlámù tí wọ́n ti le ju tẹgbẹ́ lọ. Tó jẹ́ pé gbogbo nǹkan ni bídíà. Gbogbo nǹkan ni ẹbẹ́sẹ̀. Gbogbo nǹkan ni ọ̀dà. Ẹ̀dàkùn tó bá yẹ pé bá ti jòkó yìí. Táwọn ìyá olóríire jòkó yìí, táwọn bàbá olóríire jòkó yìí, táwọn àfẹ́ eléríire jòkó yìí, tó ṣe pé àdúrà lẹ̀ ń ṣe látàárọ̀ tẹ́ẹ̀tún ń ṣe wá sí, tó ṣe pé tá a bá ṣe eléyìí tán àmírù ṣebí oúnjẹ lókùn tá a jẹ, ṣebí kò sọ tí ń bí nǹkan tá a fẹ́ mú bí, ṣebí kò sí gbó níbi nǹkan tá a fẹ́ mú bí, ṣebí ànírẹ́ni tí ó mu ògógóró ń bí, á jẹun á dẹ̀ mú mi, á mú mineral, á mú juice. Kò sí nǹkan kan tó tako eléyìí, afẹnitẹ́rì rẹ̀ ọba pé gbogbo ẹni tó wá bí tó jẹun ni ó ṣàdúà, gbogbo ẹni tó rómi mu ni ó ṣàdúà, gbogbo àwọn àfáà tá a gbowó la ṣàdúà, àwọn àjẹkù ẹ̀bà, àjẹkù àmàlà, àjẹkù sẹ̀mó, èsì sí ó jẹ tiẹ̀ yóò ṣàdúà, àwọn kankan yóò jẹ tiwọn ó ṣàdúà, àwọn èèrà wọn ó jẹ tiwọn ó ṣàdúà, kódà ajá ó jẹ tiẹ̀ yóò ṣàdúà. Wàkílà bẹ́ẹ̀ni yóò fúdánù sọ̀bọ̀ àmúmínú. Wà á rí báyìí náà sùn ní báyìí fúdánù. Àwọn kan nínú àwọn àlùfáà wọ́n ní bẹ́ẹ̀ni yóò fúdánù sọ̀bọ̀ àmúmínú. Wọ́n ní àwọn màláíkà tá a wí Mùnkírì àti Mùnkárà ta ni wọ́n dá òkú jòkó tí wọ́n mọ̀ dẹ́rùbá tí wọ́n mọ̀ bí léèrè ọ̀rọ̀. Àwọn kan nínú àwọn àfáà wọ́n níjọ́ méje ni wọ́n mọ̀ fi tírẹ́tì òkú.
wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa wá dẹ́rùbà wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa wá dẹ́rùbà. وأربعين ذو النفاق يفتن. àwọn kan ní rárá o wọ́n ní kò ń ṣe ijọ́ méje o wọ́n ní 40 days ni wọ́n máa wá fi tẹ́tí òkú lẹ́yìn njọ́ tó bá pé 40 days jọ́ kejì tí ó pé 41 days bí irú ọjọ́ òní ni wọ́n tó firi rẹ̀ wọ́n tó sọ fún kó firi má bọ̀. لساك قد كانت صحابة. nìkẹ́ kí ló wí. لساك قد كانت صحابة. nítorí threatening tí àwọn màláíkà yóò máa fún òkú làwọn ọ̀rẹ́ ànábì ẹ̀dùn mi bẹ́ẹ̀ ẹ̀ ń jẹ́ máa dáùtì yín pẹ̀lú ànábì tẹ́ ìlò. sallallahu alayhi wa sallam. ajá bíbù ẹni mò ń dáùtì àwọn táwọn àlẹ́gbẹ̀ẹ́ bíi. bàbá dáùtì àwọn tí wọ́n gbẹ lẹ́gbẹ̀ẹ́ ní púpọ̀. yòǹbó ànábì yìí yóò. òun yóò mẹ̀sẹ̀ rárá láti fi yòǹbó ànábì. ẹ má jẹ́ kí n sí yín má bò mí nù. ẹ má jẹ́ kí n má ibò mí fa. ọdẹ yòǹbó ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ rí dáùtì ẹgbẹ́ bíi yòǹbó ànábì tí wọ́n ń lo òkè dáadáa. ẹ̀hẹ́ kí ló wí. nítorí threatening tí àwọn mùnkárù àti nàkírì tí wọ́n mọ̀ tírẹ̀tì òkú ó wá jẹ́ kí àwọn tí wọ́n fẹ́ràn ànábì tí wọ́n fẹ́ràn mùsùlùmí àwọn sàhábà àwọn wá nítorí ẹ̀ ló jẹ́ kí wọ́n sọ pé. yàrá ìta àmàlàrú sí ìbáàbà. yakuna. yàrá ìta àmàlàrú sí ìbáàbà. ó jẹ́ kí àwọn sọ ti wọn pé afaramọ́ tó kú bá kú odidi ijọ́ méje ẹ máa fi dáná fáwọn èèyàn tẹ́ ẹ bá lágbára ẹ̀ odidi ijọ́ méje ẹ máa fi ṣe sàárà fáwọn èèyàn tẹ́ ẹ bá lágbára rẹ̀ odidi ijọ́ méje ẹ máa fi fún àwọn èèyàn ní jíjẹ ẹ máa fi fún àwọn èèyàn ní mímu kódà tó bá jẹ kó mi kódà tó bá ṣe pé àkàrà kódà tó bá ṣe pé mọ́sà kódà tó bá ṣe pé èso pẹnápù ọsàn kí ni wọ́n tún jẹ́ wọ́támílọ̀ ápù làbídùn ẹ máa fún àwọn èèyàn kí wọ́n máa jẹ kíjọ́ méje ó fi pé títí dijọ́ kẹjọ òun ní ń fa jọ́ mẹ́jọ Islam táwa kan fara mọ́ pé káwọn èèyàn máa wá kọ́ máa jẹun tínú àwọn èèyàn bá ti ń dùn àwọn màláíkà yẹn ò ní lè tírẹ́tì òkú yẹn wọ́n máa yọ̀ǹda rẹ̀ nígbà àwọn ẹbí rẹ̀ náà ń dùn àwọn èèyàn nú láyé àwọn ọmọ rẹ̀ ń dùn àwọn èèyàn nú láyé. lìsàkà kọ́díkọ́nà ti sọ̀hábà yàwó ìdí àmàlàwò sí ìbábà. àwọn sàábì àná Muhammad sallallahu alayhi wa sallam wọ́n fara mọ́ pé tó kù bá kú tó bá di 41 days irú èyí tá a jòkó yìí ẹ kó àwọn èèyàn jọ kí wọ́n ṣàdúrà ẹ fáwọn èèyàn ní jíjẹ ẹ fáwọn èèyàn ní mímu ṣe kìí sànẹ́bì ló ṣe bímọ rẹ̀ ti mọ ni bímọ ń tọ̀ ń ṣe mọ ni eléyìí jáde pé àrídájú èyí tẹ́ ẹ ṣe yìí àbí tẹ́ ń ṣe yìí kò sátàkó bẹ́ẹ̀ o ẹni ọba látàkó wà ń bẹ́ẹ̀ ẹni bí àbá rẹ̀ bá kú kọ́mọ́ ṣàdúrà kọ́mọ́ ṣe pé bí àbá rẹ̀ bá kú kọ́mọ́ fáwọn èèyàn ló ń jẹ kọ́mọ́ ṣe bá gbogbo èèyàn ọmọ ìyá wa síkírátù lọ́kùnrin lóbìnrin àtẹbí àtàrà abáyín dúpẹ́ fọ́lọ́run pé ẹ fi ìjókòó yìí sí ẹ̀bùn pàtàkì fún ìyá yín ilẹ̀ sáyé lọ gbogbo eyín tẹ wá ná tọrọ kọ́bọ̀ láti ṣerú eléyìí fún ìyá yín ẹ ní kú ní ṣe o èyí tẹ́ ṣe yìí kò ní jẹ́ ìdènà fóríire tí yín náà èyí tẹ́ ṣe yìí kò ní jẹ́ ìdènà fún àrísìkí tí yín náà èyí tẹ́ ṣe yìí kò ní jẹ́ ìdènà fún eríire àwọn ọmọ yín gbogbo iye wa táwa wá bí náà àwọn òkú tiwa náà wọ́n ò rí kí Ọlọ́run wọ́n ra àánú Ọlọ́run àwa náà máa bẹ pẹ̀lú dùnú ẹsẹ̀ àmì tó wúwo dáadáa tẹ́ bá fẹ́ bẹ́ẹ̀ wọ́n náà fẹ́ fi sí ẹgbàá kẹbà fi sá lọ́mọ lápò ẹ ṣeun Ọlọ́run fi nǹkan tó dáa sẹ́yìn náà lápò ẹ̀yùn bá Ànábì kí n gbọ́ sallallahu alayhi wa sallam ìṣẹ́jú márùn-ún yòókù tọ́pìkì tí ẹ fún mi Amir kí ni wọ́n pe tọ́pìkì náà. Ìṣẹ̀mí ayé láì rántí ọjọ́ ikú. Síbẹ̀ náà ni. Ìṣẹ̀mí ayé láì rántí ọjọ́ ikú. Lifetime without remember
Remembering death. tọ̀ ìsẹ̀mí ayé láì rántí pé ikú ń bẹ. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Mọ̀fẹ́ ọya ìlàmú. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوانا وما الحياة الدنيا إلا متاع الغرور. Àwọn olórí rẹ̀ táwà ń bí àwa jókòó à ń ṣe 41 days ẹnìkan tó kú. Al-Qur'an ní kó mọ̀ pé ìjọ kan ń bọ̀ àwọn kan ó jókòó tí wọ́n bí wọ́n pé kí ni wọ́n ń ṣe tí wọ́n ní wọ́n ń ṣe 41 days èmi àti ẹ̀ náà. أنما الحياة الدنيا. Ìyá wa Síkírà alájà wa Síkírátù wọ́n kú gbogbo wa péjọ wọn níbo là ń lọ alá ń lọ bí òkú Síkírà àwọn kan náà ó dàgìrì níjọ́ kan tí wọ́n fi wọ́n pé ń bolẹ̀ ń dà lọ báyìí wọ́n làwọn ń lọ bí òkú tiẹ̀ náà ó wí bẹ́ẹ̀ fẹ́mi náà jọ kan. لعب ولهو وزينة وتفاخر بينكم àpéjọ nínú ilé ìyá wa Síkírátù wọ́n bi wá pé kílẹ̀ ń ṣe aláǹṣe 8 days níjọ́ náà nípa ó dìjẹ ìjọ tí ìyá Síkírà tí alájà Síkírà tó kú ẹni ó jẹun jẹ ẹni ó mú ẹni tí ó jẹ nǹkan kan jẹ níjọ́ kan ń bọ̀ táwọn èèyàn ó péjọ sẹ́nu ọ̀nà ilé mi pẹ̀lú rẹ̀ náà tí wọ́n béèrè pé kílẹ̀ jòkó sí tí wọ́n ní òní ní 8 days láwọn yín ọmọ láwọn yìí. وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. yóò yọ lónìí tí ọba yíyọ tẹ́lẹ̀ àjòkó 41 days fún ìyá wa Síkírátù tọba wà ń bí dákun mọ́ tó ṣe o torí pé wọ́n jòkó 41 days ti ẹ̀ náà jọ kan o. كمثل غيث أعجب الكفار. ṣé 41 days tinú oṣù yìí ni ṣé 41 days tinú oṣù tí ń bọ̀ ni ṣé 41 days tinú ọdún yìí ni ṣé 41 days ọdún tí ń bọ̀ ni kàjí ó yí ọ tó bá rẹ́rìn pé lágbájá kú ayé ọ̀rẹ́ rìn pé wọ́n náà kú tó bá dunnú pé lágbájá lọ ayé ọ̀rẹ́ rìn pé wọ́n náà lọ tó bá ba ẹ̀yìn òkú jẹ́ ayé ò ní tún ẹ̀yìn tiẹ̀ náà ṣe. كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. jó yí ọ lónìí ní tí àwọn onítọ́pìkì tá mẹ́rù ní kí n sọ fún ọ jó yí ọ pé ayé tá a wà yìí láhìbọn wọ láàbùn لعب ولهو. bí ọmọ bá kọ́kọ́ dáyé láhìbọn yóò rí ayé ní rí ibi tẹ́yàn ti wá ṣeré yóò rò péré ni èmi rẹ̀ náà níjọ́ tá a kọ́kọ́ wọlé tá a kọ́kọ́ dáyé eré la kọ́kọ́ mú ayé a ṣeré látijọ́ wọn ti bí wa títí di ọdún 5 ni ọdún 6 sẹ́wọ́n keje làwọn tó bí wa tó ń pè wá sákèsí pé wèrè ni ọ́ ní òní lọ sùn ni ọ̀dẹ̀ ni ọ́ ní òní kọ́sẹ́ ni ọ̀dẹ̀ ni ọ́ ní òní lọ lè kéwu ni torí pé níjọ́ tí wọ́n bí wa tá a já sáyé hùn ẹ̀rì kan mi ké ọmọ tí wọ́n bí lónìí sẹ́rì tẹ́ yọ́mọ tì báyìí bẹ́ẹ̀ bá fi nǹkan sẹ́nu yọ́ gbà òun ti rò pé òun wà nínú gbádùn nù ìkọ́kọ́ dáyé ọmọnìyàn eré là á máa mú ayé erémọdé ولهو. tá a bá fi ọdún 6 ṣe erémọdé a tún wá fi ọdún 6 míì a fi ṣeré àgbà
lẹ́yìn tó ọmọ ti pé ọmọ ọdún 6 títí ń lọ lé kéwú títí ń lọ léèwé títí ń lọ bí iṣẹ́ yóò wá bẹ̀rẹ̀ eré àgbà tó bá lọ bí iṣẹ́ díẹ̀ yóò lọ ta lúdò díẹ̀ tó bá lọ sùn díẹ̀ yóò lọ ta draft díẹ̀ tó bá lọ léèwé díẹ̀ yóò lọ play Mario díẹ̀ tó bá lọ lé kéwú díẹ̀ yóò la ilaha illallah yóò lọ gbá tẹ́nísì díẹ̀ yóò máa da eré pọ̀ mọ́sẹ́ àwọn tó bí ọmọ wa ní irú kí lọ́mọ yìí fẹ́ yà á ní ó lọ skul ó tún lọ bí bọ́ọ̀lù a ní ó kiri ọjà lọ ó tún lọ lé ọkùnrin a ní ó lọ ṣiṣẹ́ ó tún lọ bí lúdò torí pé ó ti ṣe eré ọmọdé tán lọ́dún 6 ó tún wá bèèrè eré àgbà lọ́dún 6 yóò tún ṣe eré àgbà wọ 12 years. wọ́n fi iná fún. tọ́ba wọ 12 years getting to 13 years kò wá ní ṣe eré ọmọdé mọ́ kò ní ṣe eré àgbà mọ́ yóò bọ́ sí yìí náà tún. wọ́n fi iná fún. ọmọ yẹn ò ní rí ayé ní ìrì eré mọ́ yóò rí ayé ní ìrì ọ̀ṣọ́ ọmọ 13 years yóò ti máa wẹ̀ fún rẹ̀. wọ́n fi iná fún. ọmọ 13 years wọ́n ní kọ́ pé kó change aṣọ tọ́mọ rẹ bá ti pé ọmọ 13 years tọ́ ṣẹ̀ṣẹ̀ ń pè pé kó lè wẹ̀ bẹ́ẹ̀ ṣẹ̀ ń pè kó change aṣọ ọmọ burúkú ni ò fi èsì o kó múra lérí ẹ̀ o tọ́mọ bá ti lè wọ 13 years ó ti kọjá tí wọ́n máa bẹ̀ fún wẹ̀ ó ti kọjá tí wọ́n máa bẹ̀ fún kọ́fọ́nù ayé fẹ́ bọ́ lọ́wọ́ sí o tọ́ba tún sọ ọmọ 13 years tọ́ ẹsẹ̀ ń bẹ̀ pé sásọ yìí ò wá dọ̀tí mẹ́ lọ́rùn tó ní lọ change ó ti fẹ́ lọ́wọ́ ayé nu o torí pé environment ayé tọ́ba tọ́mọ bá ti pé 13 years kò gbọ́dọ̀ ṣeré ọmọdé mọ́ kò gbọ́dọ̀ ṣeré àgbà mọ́ nítòkù tí ọmọ ṣe ni pé mo fẹ́ ra irú jíǹsì tọmọ skul wa rà mo fẹ́ ra jàlábíà irú èyí tí àfáàkì nítajọ wà ní kíláàsì ń wọ̀ mo fẹ́ ra skẹ́ẹ̀tì irú èyí tọ́rẹ̀ mi ń wọ̀ ọmọ 13 years lọ́kùnrin lóbìnrin change tí ó change sí ni sí iná tó ní. wọ́n fi iná fún. yóò máa neat yóò máa ṣe dáadáa yóò máa ṣe alápáǹtẹ̀tẹ̀ ìtí lágbájá ní èmi náà fẹ́ ní òun ní ọmọ nìyẹn ó ṣe láti 13 years títí wọ 20 years. wọ́n gbọ́ bọ́ ọkùnrin bẹ́yìn nìkú. ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ bá wà pẹ̀lú mi sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹ̀yin bàbá wa gbàlagbà tí ọmọ bá wà wọ 20 years stage tí ó bọ̀ sí ni pé tàfáfúrú bẹ̀rẹ̀. tàfáfúrú bẹ́yìn nìkú. ọmọ 20 years yóò bọ̀ sí stage ẹni tó fẹ́ máa proud ju ẹgbẹ́ rẹ̀ lọ tí ọmọ sọ pé mo lásọ ju lámọyín lọ mo ní tẹlifíṣàn lé mo ní fídíò lé mo ní fóònù tí ń lò ọha èjù lágbájá lọ yóò mọ̀ sí lọ bẹ́ẹ̀ wọ́n tàfà fòrú ń bẹ ìnákùn. wọ́n tàfà fòrú ń bẹ ìnákùn. yóò mọ̀ prósẹ́sì pé mo fẹ́ níyàwó yóò mọ̀ prósẹ́sì mo fẹ́ bímọ wọ́n tàfà fòrú ń bẹ ìnákùn. wọ́n tàfà fòrú ń bẹ ìnákùn. From 20 years lọ 30 years yóò mọ̀ bẹ ní ọ́ndà tàfà fòrú ń bẹ ìnákùn. wọ́n tàfà fòrú ń bẹ ìnákùn. ìyàwó mi fáìn ju ìyàwó lágbájá lọ. Látàbà àhùrọ̀ bẹ̀yìnàkú. ọkọ tí mo fẹ́ ní láárí ju ọkọ àwọn ọ̀rẹ́ mi lọ. Látàbà àhùrọ̀ bẹ̀yìnàkú. ọmọ 30 years yóò ti máa lé mo fẹ́ kọ́lé tó ju ti lágbájá lọ. kódà yóò máa fọwọ́ sọ̀yà pé mo fẹ́ kọ́lé tó ju lé àwọn bàbá mi lọ. ọmọ 30 years yóò ti máa kókó lé ní family house yóò ti máa lọ rẹ́ǹtì ilé. ọmọ 30 years yóò ti máa rí pílánì ilé àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ó ti máa pílánì pé mo fẹ́ kọ́ ìtọ́jú rẹ̀ lọ. ọmọ 30 years yóò ti máa rò pé ilé lóru mọ́tò dádì mọ́tò jọ̀hún ni wọ́n gbọ́dọ̀ rí rẹ́ǹdì mi. ọmọ 30 years yóò ti máa fọwọ́ sọ̀yà yóò máa proud pé láwájá ajọ́ ń ṣiṣẹ́ nìkan náà àmọ́ mo make ẹ̀ jùlọ ẹ lọ wo mọ́tò mi ẹ lọ wo mọ́tò ẹ̀ ẹ lọ wo ilé mi ẹ lọ wo ilé ẹ̀ ẹ lọ wo àwọn ọmọ mi ẹ lọ wo ilé ẹ̀ ẹ lọ wo ọmọ ẹ̀ bọ́sà fáhùrú ń bẹ́ẹ̀. Látàbà àhùrọ̀ bẹ̀yìnàkú. Pariwo pé Allahu Akbar. Allahu Akbar. Bọ́mọ̀ bá wá kú ò. Ní 30 years tí ń lọ 40, yóò wà bọ́ sí tàkásùrú. Tàkásùrú fil amwali wal awlad. Ọmọ 40 years ní tó kù tí ọmọ lé ni pé kí owó mi ó pọ̀ torí pé yóò ti ní fámìlì púpọ̀. Kí ilé mi ó pọ̀ torí pé yóò ti bímọ púpọ̀. Kí mọ́tò mi ó pọ̀ torí pé yóò ti wà ní àwùjọ àwọn èèyàn ńláńlá. Níjọ́ tí ọmọ rẹ̀ bá ti wọ 40 years tí tó ń sọ pé dádì ẹ ràn mí lọ́wọ́ kún fàdúrà lérí ẹ̀ ó ti lọ́wọ́ ayé nú o
ó ti bímọ ọmọ yẹn ti wọ 40 years nítorí wọn ń béèrè lọ́wọ́ rẹ pé lẹ́yìn tó sanwó skul tiẹ̀ tó parí tó ń béèrè fowó skul ọmọ tiẹ̀ lọ́dọ̀ wọ bàbá àbí wọ ìyá ó ti lọ́wọ́ ayé nú dàkú tẹ́yìn bá ti wọ 40 years ó ti bọ́ síbi takasuru. bílẹ̀ àwọn wáàlì wálé àwùláàdì. ó ti gbọ́dọ̀ bọ́ sọ́wọ́ struggle báwo la yóò ṣe mọ̀ pé mò ń bẹ láyé báwo ní ṣe tọ́jú ìyá mi báwo ní ṣe tọ́jú bàbá mi báwo ní ṣe láṣeyọrí lérí àwọn ọmọ mi ọmọ 40 years ó ti wà lọ́wọ́ kọ́ mọ́ sálápá ń tètè mo fẹ́ ní sí mo fẹ́ ní sí mo fẹ́ ní sí ó ti kàwé tán tẹ́lẹ̀ yìí ti ń ṣiṣẹ́ yóò fẹ́ try pé yẹ kí n try pé àwọn lè ṣe doctor kí n ní doctorate mi lọ́wọ́ kí n gba professor lérí ẹ̀ káwọn ọmọ mi ó rí nǹkan bá ọmọ 40 years ntí ọmọ lẹ́nu. kàmásálí kẹ́sì àjẹbálíkù bọ́ọ̀rọ̀ náà bá jù ú fún bàyàhí jùfẹ́tàrọ̀ òmùsùlùmí. ó bá ti wá di ọmọ 40 ọdún Àlùkùránì ní àpèjúwe rẹ̀ ó dàbí oko àgbàdo tí àgbẹ̀ gbìn tó wá yọ tó ti yọ sókè yányán ó ti yọ ọmọ ó ti ṣe bọ̀ọ̀kù ó ti dúdú ó ti pọ́n lérí róróró ọkàn àgbẹ̀ tó dáko ó ti balẹ̀ ní pé kí òun àtìrán òun káwọn ọmọ jẹun ló kù. fún mẹ́ẹ̀kú lòkùtà bá. abọ́kànsí ẹ̀ lérí kọ́ ọmọ jẹun nígbà tí ó dé oko níjọ́ kejì àbíjọ́ kẹta àbí lọ́sẹ̀ kejì àbí lọ́sẹ̀ kẹta lọ́ba bá a pé gbogbo ohun tó ti yọ ọmọ bọ̀ọ̀kù tó dúró wámúwámú gbogbo ẹ̀ ti rọ lẹ́nu padà ó ti rọnu jọ ó ti gbẹ. wọ́n ti áàkìrọ́tì àṣàbò ìṣẹ̀dí. àpèjúwe tọ́lọ́run ń ṣe fún bẹ́ẹ̀ ni pé nítorí ọba ṣe wàhálà ayé tó ọba ṣe tó ọba fi lè wọ 40 years ọfẹ́ dáfírí ọjọ́ ayé nu ọfẹ́ dáfírí ọjọ́ ayé nu wọ́n náà wọ́ra rẹ̀ o lẹ́yìn 40 years ó lè ṣe márùn-ún tó ọmọ ṣe tẹ́lẹ̀ mọ́ àbí kó fi nǹkan kan jọ yẹn lẹ́yìn 40 years ìwọ obìnrin náà ẹ̀ẹ̀mẹ́fà tó ọmọ aráyè gbà tó ọmọ sọ ọkọ rẹ lọ́rùn mú pé kò lè ṣe ìwọ náà ti reduce ẹ̀ lẹ́yìn ẹ̀kíní ẹ̀kejì ìwọ náà sọ pé dájú wàhálà yín pọ̀ wàhálà ìfẹ́ ni mo ṣe lọ látàárọ̀ ó mì pé lẹ́yìn 40 years ọmọ nìyẹn ti fẹ́ da fírì nù tó bá wá da fírì láti 40 wọ 50 tó da fírì láti 50 wọ 60 Ànábì sọ fún wa pé àmàrù ummati bẹ́ẹ̀dá sí ti ìnáwó sábàáyìn. nígbà bá ti ríra rẹ̀ pé ọwọ́ 60 after 60 years over time ló kù tó bá wà ní jẹ́ kí n jẹ́ ọmọ o tó yẹ kó o ti wọ 60 years tó bá ronú kú eléri bú ni ọ wà lọ́mọ 10 years ó ronú kú ó ń sọ ọmọdé lọ́wọ́ wà lọ́mọ 20 years ó ronú kú ó ń ṣèwé lọ́wọ́ wà lọ́mọ 40 years tí wọ́n ní a full adult tó bá ti wọ 40 years tẹ́lì rẹ̀ ọba ti pé kọ́ ẹ̀kọ́ ọmọ sí lọ́hùn eléri bú ni ọ̀nù lẹ́yìn ọmọ 40 years ọ̀dá ẹ̀sìn mọ̀ lẹ́yìn ọmọ 40 years ìrun ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years àwẹ̀ ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years sàárà sísẹ ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years ìdẹ́bípọ̀ ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years ìṣerere sódì ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years ìmọ̀ lọ mọ́sálásí ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years ìmọ̀ lọ jímọ̀ ọmọ ọlá lẹ́yìn ọmọ 40 years ìmọ̀ kírun jàmá ọmọ ọlá efula 40 lẹ́yìn kó jẹ́ ọdọ́mọ 40 ọdún ẹ̀sìn ọ̀wá yí ọ máa rántí pé kú ń bọ̀ àkọlé dá fún ọmọláyé látọ̀ ọmọ 60 anábì ló bẹ̀ anábì ní gbogbo ọjọ́ mi ẹ̀sìn yóò bá anábì máa tí wọ́n 60 years ní kí wọ́n máa tájẹ́ẹ̀tì báwọn olò láyé táwọn òbí kú èyí tọ́lọ̀ bá wá sàánú wọn tí ó bá lo 60 ó lè jẹ́ 60 60 60 60 60 títí lọ́wọ́ lè fẹnu wọ́ 70 tó bá tó wá kú lọ́mọ 70 years ọlọ́run tó fẹ́ gún ọlẹ́gùn tọ́pọ̀ tọ́ ẹ pé ìwọ kò ní yà aláìmoore ìwọ tó kú látọmọ ọdún kan di ọmọ 60 ọ̀wọ́ arántí pé yẹ kó pàwàdà ọ̀rántí pé yẹ kó fi rọ́lẹ̀ ọ̀rántí pé yẹ kó fi òfófó lẹ̀ ọ̀rántí pé yẹ kó fi sínálẹ̀ ní tí ń bẹ lẹ́yìn àbá yìí nù
tẹ́mi rẹ̀ sáré lọ ó ṣeun. ọ̀ràn tí wọ́n yẹ kó fi sìnà lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó fi ẹ̀gàn lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó fi ìbàjẹ́ lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó fi lára lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó fi kèéta lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó fi agbátẹnijẹ́ lẹ̀, ọ̀ràn tí wọ́n yẹ kó ṣe rere fáwọn òbí rẹ̀ ọmọ bẹ́ẹ̀ni. súnmọ́ yẹ kúrò kótó bá obìnrin áṣìláńtì àsáàbò ìṣẹ̀lú ìlú rọ̀mọ̀gìbìrà tó nínú lọ ìwà òdìwà lówó rọ̀mọ̀lẹ̀ háyà tuntun ní ìlú mẹ́ta wùlìgúrú. ẹ̀mí burúkú, ọmọ burúkú, bàbá burúkú, ìyá burúkú lẹ́ni tó pera rẹ̀ ní mùsùlùmí ìwọ̀n ń lo ìtẹ̀mí kọ̀ wá rántí pé ikú ọmọdé ń jọ kan. Ó wà lọ́mọ ọdún 10 ọ̀ràn tí pé kó dé, ó wà lọ́mọ 20 ọdún ọ̀ràn tí pé kó dé, ó wà lọ́mọ 30 ọdún ọ̀ràn tí pé kó dé, ó wà lọ́mọ 40 ọdún ọ̀ràn tí pé kú ń bọ̀, ó wà lọ́mọ 50 ọdún ọ̀ràn tí pé kú ń bẹ̀. Ọlọ́run tó wá ṣàánú rẹ̀ ọwọ́ 60 wọ́n tún wá ń ṣẹ̀ṣẹ̀ rán ọ létí ikú. Irú kí la fẹ́ pè ọ́? Kí ni ti ọlọ́kàn balẹ̀? Àǹzáàkà. أنفاك محياك لممات وطلبت في الدنيا ثبات أرزقت في الدنيا وأنت ترى جماعة شتات Mo pè wọ́n ọmọ nìyàn. Bọ́dá mọ́ bọ̀dá. يا مرى أبويه فيما قد كان فبدا هل فيما لك عبرة أبخلت أن لك انفلاتا Dákun pariwo pé Allahu Akbar. تصبح المنية أو تبيت الفياتا أنفاك محياك الممات. Tọ́wọ́ ló fi ọlọ́kàn balẹ̀ báyìí ló fi rántí ikú. Àwọn kan lówó jù dílé yìí lọ wọ́n padà kú. أنفاك محياك الممات. Ọlá ló fi ọlọ́kàn balẹ̀ ní ojú ọ̀ràn ti kú. Àwọn kan lọ́lá ju tiẹ̀ lọ wọ́n padà kú. أنفاك محياك الممات. Ìwọ làkọ́kọ́ alákọ̀wé ńlé yín lójú ọgbàgbé ikú. Ó padà kú ńjọ́ kan. أنفاك محياك الممات. Ìwọ lọmọ kéwú jù nínú àwọn àfáàlú yín ló fi ń sọ pé gbogbo ń tọ́da ni ọ̀dà ikú ọ̀padà bí ọkọ̀ láyé jọ kan. أنفاك محياك الممات. Kí ló dé tó gbàgbé pé kú ń bẹ? Ọba tó lọ lára títí dòní ọmọ fi ọ̀ràn ti kú kó yí padà sí rere ni. وطلبت في الدنيا ثباتا. Kábíyèsí kí ló fi yín lọ́kàn balẹ̀? Gọ́fúnà kí ló fi yín lọ́kàn balẹ̀? Olóyè kí ló fi yín lọ́kàn balẹ̀? Kọmíṣánná kí ló fi yín lọ́kàn balẹ̀? Ìyá alágbára ayé kí ló fi yín lọ́kàn balẹ̀? Bàbá alágbára ayé kí ló fi yín lọ́kàn balẹ̀? Ọ̀dọ́ tó gbóǹdùn táǹkù pé kò sẹ́ni ó lè mú wa, bẹ́ẹ̀ nìkan ọba lè mú ọ, ikú lè mú ọ. أرزقت في الدنيا وأنت ترى جماعة شتاتا. Kí ló fi ọlọ́kàn balẹ̀ nínú ayé yìí náà? Ó sì ń rí i pé gbogbo àwọn tí wọ́n ń wá bẹ̀ náà ni wọ́n ń padà lọ. Ọkàn rẹ̀ sì balẹ̀ pé ó sì ń kankan. Níjọ́ tí nǹkan bá dé bá ọ, ọ̀gbọ́ ẹni gbà ọ ò ní rí mọ́jọ́ náà. يا مرى أبويه. Ṣebí lójú rẹ ni ìyá rẹ fi kú? يا مرى أبويه. Lójú rẹ ni bàbá rẹ fi kú? يا مرى أبويه. Àwọn ẹ̀gbọ́n rẹ náà kún sójú rẹ. يا مرى أبويه. Àwọn àbúrò rẹ kan kún sójú rẹ. يا مرى أبويه. Àwọn kan lẹ́jọ́ lọ primary school, àwọn kan ti kú. يا مرى أبويه. Ó pàdé àwọn kan secondary school tó padà béèrè wọn tí wọ́n ní wọ́n ti lọ. يا مرى أبويه. Àwọn kan lẹ́jọ́ pàdé university tí wọ́n ti kú. يا مرى أبويه. Ẹjọ́ ṣiṣẹ́ ń jò ní pẹ̀lú àwọn kan tí wọ́n sì mọ̀. يا مرى أبويه. Bàbá ilé yín tó burú bí àpárá àwọn ṣe wọ́n padà kú. يا مرى أبويه. Ìyá tẹ̀yìn ń sọ pé òun ní ń pa àwọn tí wọ́n ń kú, ṣé bóun náà padà kú. يا مرى أبويه. Àpá àtà ẹlẹ́hùn ní ń sàtí gbogbo èèyàn, ṣé bí àtàsí kú padà mú un náà. يا مرى أبويه. Ó pe ọwọ́ tó jókòó tó yájú kalẹ̀, tọ́lọ́ ń sì pa bàbá rẹ̀, tó pa ìyá rẹ̀ tó gbé wọn sin lójú ara rẹ̀. بما قد كان فبدا هل بما لك عبرة
ṣé ikú ìyá rẹ̀ ò tó ń wá sí fún ọ pé wọn ló kú? هل فيما لك عبرة Ikú bàbá rẹ̀ ò tó ń wá sí fún ọ pé wọn ló kú? هل فيما لك عبرة Àwọn tẹ́ ẹjọ́ sẹgbẹ́ tí wọ́n kú kò tó ń wá sí pé wọn ló kú. أم قلت أن لك انفلات Ọkàn rẹ̀ sì ń balẹ̀ pẹ̀lú gbẹ́rẹ́ ẹ̀rọ tó sí sẹ́rí náà. أم قلت أن لك انفلات Ọkàn rẹ̀ sì ń balẹ̀ pẹ̀lú gbàdí ẹ̀rọ tó so mọ́dí náà. أم قلت أن لك انفلات Làkàríjà kù tó ń kẹ́ ọmọ pé yọ jàǹjọ kan ni. أم قلت أن لك انفلات Ta lọ́bọ̀ gbé kúdé, ta ló ń tọ̀ ń ká dáa fún. ومن الذي طلب تفلت من منيته ففعل Tẹ́lẹ̀ yín rí tọ́ escape kú rí. Kò sí ọgbọ́n téèyàn lè dá. كل Gbogbo ẹni tí ń bẹ láyé. تصبح المنية Ikú tiẹ̀ yóò pàdé ẹ̀. Tùsọ́bí كل Eh. تصبح المنية ó lè dojú oorun. كل تصبح المنية Ó lè jẹ́ rírìn. كل تصبح المنية Ó lè jẹ́ rí ìdúró. تصبح المنية Ó lè jẹ́ rí ìjòkó. تصبح المنية Ó lè jẹ́ rí oúnjẹ. تصبح المنية Ó lè jẹ́ rí omi. تصبح المنية Ó lè jẹ́ ásídẹ́ǹtì. كل تصبح المنية Àárẹ̀ ni ó pẹ́ lómi. تصبح المنية Omi ni ó pẹ́ lómi ìlérí. تصبح المنية Oúnjẹ lẹ́lẹ̀ ni ó sì jẹ wọn ni wọ́n pọ́ ìsẹ̀ ni. أو تبيت بياتا Ìyá wa Síkírátù. Àwọn pàdé tiwọn lákòókò wọn nígbà tó tó. Ẹ̀yin ọmọ ìyá wa Síkírá. Ìyá yín pàdé ikú tiẹ̀ nígbà tákòókò rẹ̀ tó. Ẹ̀yin ọmọ rẹ̀ wá pawọ́pọ̀. Ẹ̀sìn ẹgbẹ́ ya yín sí kòtò. Jẹ́fìnà Ádámù Abdulsalami. يا ابن آدم Ìwọ ọmọ ànábì Ádámù tó wà ń bí. ما أغفلك Kí ló dé tó gbàgbé ikú pé kú ń bẹ? وعن الصواب أبعدك Kí ló dé tó ọmọ ṣe dáadáa? كأنك بالموت قد فاجاك Kí ló dé tó ń ṣe bíi pé wọ́n kú ti ládéhùn pé òní wá pa ọ́? وملك الموت قد وافاك Màláíkà kú tí ń pààyàn yín lé ọ kí àkókò rẹ ni ò tí ì tó ni ò tí ì mú ọmọ lẹ̀. ويئس بك الطبيب Agbára dókítà padà ní ká ìsàn rẹ̀ yẹn mọ́ o. وفاقد الحبيب Gbogbo àwọn ọ̀rẹ́ rẹ ni wọ́n padà sá fún ọ. وتبدأ لبكرك كل قريب Gbogbo ẹni ó súnmọ́ ọ ni wọ́n padà jìnnà. فأقعد في الحسرات Tọ́ ọ bá kírun wọ́n padà jẹ káàbámọ̀. فأقعد في الحسرات Tọ́ ọ bá sọ ẹbí pọ̀ wọ́n padà jẹ káàbámọ̀. فأقعد في الحسرات Ọ padà bẹ̀bẹ̀ pé ẹjẹ́ ń lọ tún ayé ṣe ó ní ọ̀táyè mọ́. وتفتك الإبرة Ọ bẹ̀bẹ̀ fákùtẹ̀ wọn ni ò lè rí ṣe mọ́. وبطل بك اللسان بعد الفصاحة والبيان Ẹ̀yin ọmọ ya wa Síkírá, ìyá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀ kọ́ padà lè sọmọ́. وبطل بك اللسان Ìyá yín rí ìnà tẹ́lẹ̀ ọ padà yájú kọ̀ rẹ́ nìkan kan mọ́. وبطل بك اللسان Ìyá yín ń gbọ́rọ̀ tẹ́lẹ̀ ẹ padà pé mọ́mì ọ padà gbọ́ mọ́. وبطل بك اللسان Ìyá yín ń gbé ọwọ́ tẹ́lẹ̀ ẹ padà gbé ọwọ́ rẹ̀ kò gbé mọ́. وبطل بك اللسان Ìyá yín ń gbé ẹsẹ̀ tẹ́lẹ̀ ẹ padà gbé ẹsẹ̀ rẹ̀ kò gbé mọ́. وبطل بك اللسان Ìyá yín ń wẹ̀ fún rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n padà wẹ̀ ni. وبطل بك اللسان Ìyá yín ń wọṣọ fún rẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n padà wọṣọ fún kẹ́yìn. بطل بك اللسان Ọdẹ ni tí ò lè dìde mọ́, tí ò lè rìn mọ́, tí ò lè gbọ́ mọ́, tí ò lè sọ mọ́. بعد الفصاحة والبيان Ìyá yín lo àlìkíámà lẹ́yìn tó ti wà láyé tẹ́lẹ̀ tó ti lo ayé. ويدرجك في الأكفان Wọ́n gbé ìyá yín láṣọ funfun, wọ́n gbé sínú pósí. وأشهدت عن الأوطان Wọ́n gbé ìyá yín kúrò nínú ilé tí ń gbé tí ò lè padà síbẹ̀ wọn láyé. وصار القبر معواك Wọ́n lálẹ́ ní páńtá, wọ́n ju ìyá yín síbẹ̀. صار القبر معواك Ńgbà ìyá yín wọ́n fẹ́ gbé sísàré, ẹ̀yin ọmọ ọkùnrin náà ni wọ́n gbé ìyá yín fún pé ẹ fọwọ́ ara yín sin ìyá yín. صار القبر معواك Lójú yín ni wọ́n da pákó dé ìyá yín mọ́lẹ̀. وصار القبر معواك Lójú yín ni wọ́n kó ewé lé ìyá yín lérí. وصار القبر معواك Lójú yín ni wọ́n kó yẹ̀pẹ̀ tútù lé ìyá yín lérí. وصار القبر معواك Lójú yín ni wọ́n kó yẹ̀pẹ̀ gbígbẹ lé ìyá yín lérí. وصار القبر معواك Ìyá yín wá wà ńbẹ̀ títí látijọ́ tó ti wà ńbẹ̀. Ó ti pé 41 days lónìí tí ìyá yín ti wà nù lẹ̀. وإلى Yóò lo ọdún kan bẹ̀. وإلى Ìyá yín ó lọ ọdún méjì bẹ̀. وإلى يوم القيامة Wọ́n ilẹ̀ Abdulsalami وإلى yóò lọ ọdún mẹ́ta ńbẹ̀. وإلى Wọ́n yá wọ́n lọ di ọdún mẹ́wàá tájà Síkírá ti kú. وإلى Yóò mọ wà ńbẹ̀ lógún ọdún. وإلى Ìyá yóò mọ wà lábẹ́ ilẹ̀ ń di 30 ọdún. وإلى Yóò mọ wà ńbẹ̀ 40 years
wàyílá yóò máa wà ń bẹ̀ 50 years wàyílá yóò máa wà ń bẹ̀ 60 years wàyílá yóò máa wà ń bẹ̀ 70 years wàyílá yóò máa wà ń bẹ̀ 80 years wàyílá yóò máa wà ń bẹ̀ 90 years wàyílá yóò máa wà ń bẹ̀ 100 years. wàyílá yóò bìrì bìyà láti máa sì wá dà. ẹ lè fi ojú kan ya yín mọ́ látàkókò yìí ó ti jọ àlùkí àmọ̀ tẹ́ bàbá pàdé. wà bá kókàdé àlùwà ní ìkùwánù. àtẹ̀bí ìyá àtẹ̀bí bàbá ájà sìkìrà tó ti gbogbo wọn lẹ̀ ó ti lọ. ẹ̀yin sábẹ̀ lẹ́kọ̀ọ́ bá ń sìnú sábẹ̀lú. níbi tí àyín wà àwọn ẹ̀yàn ọmọ ìyá wa sìkìrà orú bẹ́ẹ̀ bá tani ọmọ fẹ́ atẹ́gùn sí àyílà. nǹkan lẹ́kọ̀ọ́ bá ń sìnú ṣàkàlù. bí wọ́n gbé àyín sí yẹn akéèké bẹ́ẹ̀ tani ọmọ bá àyín pa. nǹkan lẹ́kọ̀ọ́ bá ń sìnú ṣàkàlù. ibi tí wọ́n gbé àyín sí yẹn àwọn ejò ńlá bẹ́ẹ̀ tani ọba àyín lé lọ. nǹkan lẹ́kọ̀ọ́ bá ń sìnú ṣàkàlù. inú òkùnkùn ni tani ó mú tó là lọ́bẹ̀. ṣàkàlù. inú ooru ni tani ó mú atẹ́gùn lọ́bẹ̀. ṣàkàlù. bí wọ́n bá ń jẹun bẹ̀ tani ó fún ya tiyín lóúnjẹ. ṣàkàlù. tí wọ́n bá ń mọmi bẹ̀ tani ó fún ya rẹ lómi mu. ṣàkàlù. bọ́wọ́ bá ń ro tani ó bá fà á. ṣàkàlù. ìhàwọ̀ tó tóbi lélẹ̀ tó bá ní ilé tani ó yí padà. ṣàkàlù. ibẹ̀ ni ó sì máa wà lọ gbére bí àwọn babańlá gbogbo wa ti wà ńbẹ̀. ẹ̀yin nǹkan lẹ́kọ̀ọ́ bá ń sìnú ṣàkàlù. ọkùnrin tàgbà igi tàgbà mú. Ṣébó oúnjẹ náà láti jẹ. Ṣébó oúnjẹ láti jẹ. Bí ó ti rí ẹnu níjọ́ wọn náà bá kú àwọn èèyàn jẹun kò lè sáyé ní kankan. Kọ́lá níjọ́ tó kú níjọ́ tó bá kú ni. Ẹni ọba ní bùkátà pẹ̀lú obì tọwọ́ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ fẹ́ péjọ́ náà wọ́n fi pàdé sí yóò mú tójú rẹ̀ kó ń bẹ̀ tó lójú nù. Níjọ́ náà gangan bí kálukú ó ti kó ń bẹ̀ náà nù. Ó gbọ́dọ̀ máa rántí ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ máa sọ bẹ́ẹ̀ pé yọ́ mọ̀ ṣẹlẹ̀ ńjọ́ kan. Ìmọ̀ rántí pé yọ́ ṣẹlẹ̀ ńjọ́ kan lọ́mọ fi sin lọ́hùn. Ìrántí pé yọ́ ṣẹlẹ̀ ńjọ́ kan lọ́mọ fi bẹ̀rù Ọlọ́hun. Ìrántí pé yọ́ ṣẹlẹ̀ ńjọ́ kan lọ́mọ fi ṣe rere torí tó bá kú ń bẹ̀ kí wọ́n lè ṣe rere lẹ́yìn rẹ̀ kí wọ́n lè sọ rere lẹ́yìn rẹ̀ kí wọ́n lè wá rẹ̀ kí wọ́n lè sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni wà sínú. Ọlọ́run wọlá gbogbo èyí tí wọ́n ti ṣe látàárọ̀. wọ́lá gbogbo èyí tí wọ́n ti ṣe látàárọ̀. Wọlá gbogbo èyí tí wọ́n ti ṣe láti ìjọ́ tí ìyá ti kú. wọ́lá gbogbo èyí tí wọ́n ti ṣe láti ìjọ́ tí ìyá ti kú. Wọlá gbogbo ẹni ó jẹun bí tí ó jẹjẹkújẹ. wọ́lá gbogbo ẹni tó jẹun ní àyè tí ó jẹjẹkújẹ. Wọlá gbogbo ẹni ó mú bí tí ó mú kú mu. wọ́lá gbogbo ẹni tó mu ní àyè tí ó mú kú mu. Wọlá gbogbo ẹ̀yin ọmọ òkú tó yẹ pé àláàlẹ́ fún àwọn èèyàn jẹ́ kìí ṣe àrámù. wọ́lá gbogbo ẹni ọmọ òkú tó yẹ kí aláàlílẹ̀ fáwọn èèyàn jẹ́ aláàlílẹ̀ fáwọn èèyàn mú kò sàrámù. Gbogbo ẹni ó bá fún àwọn èèyàn ní àrámù jẹ níbi òkú ìyá rẹ̀. gbogbo ẹni tó bá fáwọn èèyàn ní àrámù jẹ níbi òkú ìyá rẹ̀. Àbó fún àwọn èèyàn ní àrámù mu níbi òkú ìyá rẹ̀. àbọ̀ fáwọn èèyàn ní àrámù mu níbi òkú ìyá rẹ̀. Ìyá rẹ̀ ó jẹ ìyà. ìyá rẹ̀ jẹ̀yà. Ìwọ náà ó sì tún bá jẹ ìtọ́ bá kú. ìwọ náà bá jẹ yìí tó bá kù. Àmọ́ tó bá ṣe pé àláàlí tí gbogbo wa ń jẹ tá a ríra wa yìí là ń jẹ. àmọ́ tó bá jẹ́ sípò àláàlí tí gbogbo wa dá ríra wa yìí là ń jẹ. Kìí ṣe pé nìkan tó padà lè jẹ àrámù tílẹ̀ bá sú. kò ṣe é pé nìkan tún lè jẹ àrámù ní kọ̀rọ̀ kan tílẹ̀ bá sú. Ó bá pé àláàlí tí gbogbo wa mú yìí náà là ń mú. ká ní àláàlí tí gbogbo wa mọ̀ yìí náà là ń mú. Tẹ́nìkan ò ní padà lè tún mú àrámù tílẹ̀ bá sú. bẹ́ẹ̀nìkan ò tó wá nílò ọmọ àrámù tílẹ̀ bá sú. Àwọn òkúta bá torí ẹ̀ sílẹ̀ yìí wọ́n ra àánú Ọlọ́run. àwọn òkúta bá torí èsì lẹ́yìn wọ́n rí àmì olúwa. Àmọ́ tó bá ṣe pé ẹ tún lè padà fáwọn èèyàn àrámù jẹ. bẹ́ẹ̀ bó tún lè ń bọ̀ èèyàn ní àrámù jẹ. Tẹ̀lé fáwọn èèyàn ní àrámù mu. ẹ tún wọ́n ṣètò àrámù tí wọ́n tún mu. Ẹni ṣe báwọn wọn láwọn fẹ́ mú. àwọn náà fẹ́ mọ àrámù. Wọ́n kó bá ìyá yín wájú Ọlọ́run èyí tẹ́ ẹ sì fún wọn mú náà rà kó bá. wọ́n kó bẹ́ẹ̀ yín níwájú olúwa èyí tẹ́ ẹ ṣètò rẹ̀ fún wọn náà ẹ tún ara kó bá. Ẹni tó jẹ́ sọ bẹ́ẹ̀. ìtọ́jú ọmọ sọ bẹ́ẹ̀. Àwọn àbá kan bẹ ńlẹ̀ yìí tẹ́rí wọn gbálẹ̀. àwọn àbọ̀ kan bẹ nílẹ̀ yìí tẹ́rí wọ́n gbẹ́lẹ̀. Gbogbo ń táwọn àgbàlagbà lọ́dà ni wọ́n sọ pé ọ̀dà. gbogbo ń táwọn àgbàlagbà lọ́dà ni wọ́n sọ pé kò dáa. Ọkùnrin kan náà sọ̀rọ̀ kan ń dò ní ìyá yìí. ọkùnrin kan náà sọ̀rọ̀ kan níjó ní ilé àyè. Ó ní kàsídà ya Rasulallahi usbi yadi. ó ní kàsídà ya Rasulallahi. ya Rasulallahi usbi yadi wa tadarakini fa anta abi. Ya Rasulallahi usbi yadi wa tadarakani fa anta abi. Ó ní kàsídà yìí tí bàbá Shehu Nasiru Kabara tí wọ́n dá ọkùnrin náà àròkọ́ mọ kéwú ní apádà wá rí kólódò ni. Onísọkúsọ ni ó tún wá wí pé kọ́dà bẹ́ẹ̀ bá rí ibi tí wọ́n ti ń dá ẹgbá wọn létí
ọba mi nu jẹ́ pé àwọn èèyàn dáadáa pọ̀ l'Ógbómọ̀ṣọ́ kí ló dé táwọn ìlànà tó ń dá sọ̀rọ̀ báyìí ẹni gbà àwọn eléyìí látíwájú kí sára yín ọlọ́run jẹ́ mi ogun nítorí ikọ́ bọ́bà sọ pé ìta sọ ò rí bẹ́ẹ̀ tó ìsẹ́pọ̀ rí bẹ́ẹ̀ ló jẹ́ kí n yán àmíò àràǹfààní rẹ̀ ló jẹ́ kí n yán pé tó bá ṣe pé bá a ti ṣe 41 days yìí tó bá pé bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí ń ṣe 41 days ẹ ní rí ìbínú ọlọ́run nǹkan kan ò sì takò tó bá pé báyìí tá a jòkó wọ́ọ́rọ́ tá a ń ṣàdúà tá a ń ṣe wáàsí tá a ń jẹ ká tá a ń jẹ sẹ̀mó tá a ń jẹ ráìsì tá a ń mu mi tá a ń mu júùsì tá a jẹ àràmù tá a mú àràmù tí kálukú rójú ara wọn tó clear ìwọ́n tí wọ́n náà fẹ́ ṣe fún bàbá rẹ̀ ṣe kọ́dà tó bá fẹ́ ṣe 40 years fún bàbá rẹ̀ tó yẹ pé báyìí ló ti ṣe bọ́ bá fẹ́ ṣe 100 years tí ìyá rẹ̀ ti kú tó yẹ pé bá a ti ṣe yìí ló ṣe nínú eléyìí àbá àtọ́bá ló fẹ́ẹ̀lì pípẹ́ wá bá mi àmọ́ ẹ má pa aláàlí pọ̀ mọ́ àràmù fókù kọ́dà fáláyè kókó gangan nù ayé ọmọ ìyá wa Síkírá ẹ wá dákun tó bá ṣe pé àwọn àfáà tí wọ́n ti ṣe wá sí tẹ́lẹ̀ kó tó dò ní tí wọ́n ti ṣe fún yẹn tẹ̀lé tí wọ́n bá ti ṣe kémi náà fi kún lẹ́yìn ikú ìyá yìí ẹ má bára yín ṣọ̀tá o sóbì ń bẹnu wọn àwọn obìnrin wọn sì máa dárúgúdú lẹ̀ bó ti jẹ́nu ọ̀dọ̀ yín ní tí máa ṣẹlẹ̀ tí ẹ̀yìn òkú bá tó ó bímọ obìnrin ni tẹ́yìn òkú bá dàrú kò sọ́mọ rẹ̀ nú àwọn obìnrin tó bínú ẹlákùntọ̀rọ̀ lọ́wọ́ ẹ jẹ́ kí ayé ó rí pé yà yín bímọ rẹ̀ nípa kí ẹ̀yìn ya yín ọmọ dàrú èèyàn ò lè mọ́ sẹ́ra àyàn ẹni wọ́n bá sẹ́ra wọn ẹ pera yín ẹ bára yín sọ̀rọ̀ ẹ fi yá yín bẹ́ra yín kẹsì gbọ́ ẹlákùntọ̀ fẹ́ kẹ́ dé mọ́nú ọ̀rọ̀ tí mo sọ yóò lè ní pálù kí kẹ́yìn kú ya yóò dùn gbogbo ẹ̀yin tẹ́ ti ga kẹ́ mọ́ lọlẹ̀ gbogbo àwọn tí ò tí ga káwọn náà bẹ̀rẹ̀ sí máa ga sí ìtẹ́ ẹ bá ní lọ́wọ́ láti fi ranra yín lọ́wọ́ ẹ fi ranra yín lọ́wọ́ lẹ́yìn ikú ya yín àwọn tó kù díẹ̀ káàtó fún ẹ ṣàánú wọn ẹ̀yin tó bá ti dáa fún ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún ẹ má sọ pé kó burú fáwọn tó ga nínú àwọn ọmọ ìyá yín kò sí ní tẹ́fẹ́ fi jíjábọ̀ ọmọ ìyá yín ṣe ẹ dákun tọrọ lọ ẹni wà sí mi nù fún yín eléyìí tá a fi parí ẹ̀ gbọ́dọ̀ kẹ́lẹ́ mọ́tò ṣáádà mẹ́ta péré La ilaha illallah mẹ́ta péré. àmì ìrùtẹ́ yọ̀ǹda